láyéláyé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀, kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. A ò ní gbà, a ò dẹ̀ ní recognize yín. Ọmọ Yorùbá ṣe bó ṣe rí báyìí nísìn. Mo sọ fún yín pé àwọn àgbààgbà Fúlàní àwọn ló wà in charge protest yìí. Ẹ rò pé wọ́n mú un pa. A dẹ̀ sọ fún bàbá Tinubu wọn gbọ́. Ṣé rí fídíò tẹ́rí tó ń play yìí? Mo má jẹ́ kó sọ̀rọ̀ ni. Torí ọ̀rọ̀ tó ń sọ ń bẹ̀ tí mo bá jẹ́ kọ́rọ̀ ẹ̀ jáde sórí channel mi, ó ṣeé ṣe kí wọ́n gbé channel mi lọ. Torí ẹ̀ ní ìṣe lo audio ẹ̀. Ń táwọn ọ̀dọ́ ilẹ̀ Haúsá sọ báyìí wọ́n ránṣẹ́ pé ìjọba Russia pé kó wá kí àwọn ológun wá gba ìjọba Nàìjíríà. Ń tó ń pariwo nìyẹn. Tẹ́ bá dẹ̀ wò dáadáa ẹ rí pé àwọn kàbá yìí wọ́n ti ń pa lówe tipẹ́tipẹ́. Ohun tó ní káwọn ọ̀dọ́ wọn nílẹ̀ Haúsá kan wá ṣe, ohun tó ní kó ṣe òun lẹ́rí tí wọ́n ń ṣe yìí. Wọ́n wá kó àwọn ọ̀dọ́ wọn, wọ́n ń tọ́jú wọn, wọ́n ń gbé ráìsì báàgì fún wọn, ẹ̀wà báàgì, chicken, gbogbo nǹkan tí wọ́n lè lò nílé. Àwa Yorùbá a ò dẹ̀ fura pé àwọn arábí ń palẹ̀ mọ́ ni. Ẹ ò fura pé wọ́n múra nǹkan tí wọ́n fẹ́ ṣe lẹ́yìn. On protest àwọn fún ara wọn wọ́n jáde síta, wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo pé kí ológun wá gbàjọba, kólógun wá gbàjọba. Ṣé pé wọ́n ní mission? Ṣé pé wọ́n ní mission? Mo fi Ọlọ́run bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáláyé, ẹ bá mi gbé fídíò yìí rìn àjò, kò ní gùn jù. Ẹ bá mi share sí gbogbo ibi tó yẹ kẹ́ share sí. Ọ̀pọ̀lọpọ̀ newspaper náà ló tún ti gbé báyìí nísìn. Kódà gan Aláròyé ti sọ̀rọ̀ lórí ẹ̀ pé àwọn àmì sọ pé tí protest yẹn bá escalate, tí President Tinubu bá address àwọn èèyàn pé ológun máa come in, a ò ní recognize ẹ̀. A jẹ́ pé ẹ fọwọ́ yín pé Nàìjíríà nìyẹn. Ọmọ Yorùbá làwa. A dẹ̀ ti sọ alábàá Nàìjíríà ṣe mọ́. A fẹ́ dá dúró. A fẹ́ dá dúró. Ṣé mọ̀ pé nǹkan méjì ni mo sọ? Mo ní à ń gbọ́ pé wọ́n ló fẹ́ ṣe ìkọlù ńlá kan. Ẹ wo audio tí mo play fún yín jẹta. I think it's yesterday. Audio tí mo play fún yín lánàá tí ẹnìkan sẹ́ndì sí mi. Ìpáwọn àwọn Fúlàní tó yapa tí wọ́n rọ́wọ́ ilé tí wọ́n gba sẹ̀mẹ̀wọ́ tọ́. Ẹni ẹnu òun lọ síbì kan ni. Bí òun fẹ́ lọ, òun lọ bì kan àbóǹbọ́lá àti bì kan. Póun àti máa yígbó àgbàlagbà kan pé wọ́n rí àwọn Fúlàní tọwọ́ jàlámíà tí a yá àtẹ̀yìn wọn wú tó dàbí ìgbà téèyàn bá lo bulletproof. Táwa dẹ̀ mọ̀ kó lè má jẹ bulletproof, kó lè jáde olówó àgbẹ̀. Òun lẹ ṣe rí tí mo sáré pariwo pé ẹ̀yin tẹ́ bá fẹ́ jáde fún protest everybody má kúrò nílé tán. Tẹ́ bá jẹ́ 10 ẹ jẹ́ káwọn 3 àbí 4 kó jáde, kẹ́yìn 2 àbí 6 dílé mú. Ẹni pé kò kí ṣe pé a fẹ́ ṣe protest yẹn, but àwa mọ ohun tó fẹ́ fi ṣe. A mọ̀ kàwá ń gbọ́ torí mi ìmọ̀ mi ìsìn bẹ́ẹ̀. À ń gbọ́ pé protest yẹn wọ́n fẹ́ fi kógun ja ilẹ̀ Yorùbá, wọ́n dẹ̀ fẹ́ fi bà ilẹ̀ Yorùbá, kọ́ fẹ́ fi bà ilẹ̀ Yorùbá jẹ́ pátápátá. Ṣé mọ̀ pé ìyẹn ló máa tún mú ṣẹ́yá? Because tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe ìkọlù tó ń ṣe gbogbo ẹ̀ nísìn, àwọn international communities ń tọ́kọ̀ wọn máa rò ní pé protest lásán ni wọ́n ń ṣe. A lot of things ni wọ́n gbé pamọ́ sábẹ́ protest yẹn. Òun ló ṣe ń dùn mí fún àwọn ọmọ àlè Yorùbá kan tó ń fọ́ọ̀tì Chief Sunday Igboho pé wọ́n declare support fún protest yẹn. Wọ́n sì máa declare support. Ṣé wọ́n sọ fún yín ni? Ṣé Bàbá Akíntóyè ò sọ fún yín ni? Ṣé Chief Sunday Igboho ò sọ fún yín ni? Ṣé Masbi ò pariwo ni? Ṣé bàbá mi láyọ̀ ní Koiki ò pariwo ni? Èyí dára ńkọ́. Everybody pariwo. Àṣà ti ṣe pariwo. Everybody a pariwo. Dr. Zabi, everybody gbogbo àtàjẹ́ mídíà a pariwo fún yín pé ẹ má lọ dìbò. Ẹ jẹ́ kí gbogbo wa ká dúró lé kí a béèrè nǹkan tá fẹ́ lọ́wọ́ ìjọba, ká jẹ́ kí wọ́n mọ̀ pé a fẹ́ lọ ni, pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò kì í ṣọ̀rọ̀ election. This is not a matter of president. Ọ̀rọ̀ foundation ni. Nàìjíríà dàbí ilé bí kọ́kọ́ 100 building story
kọ́ má ṣe foundation sí kí wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ní gbé lọ bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé irú ilé yẹn atẹ́gùn gbọ́dọ̀ fẹ́ ìlú lásán tírélà gbọ́dọ̀ sáré kọjá lẹ́gbẹ̀ẹ́ ilé bẹ́ẹ̀ tó máa túká ni. That is exactly what is happening. Àwọn north wọ́n wá ń lo brain fún wa, wọ́n ń lo agbárí fún wa. Ẹ̀yin bàbá wa dẹ̀ wà bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ ń wò wọ́n wọn, ẹ̀dẹ̀ ń wò wọ́n, ẹ̀ ń wò wọ́n wọn. Kò sí ọ̀tọ̀ kàn wá pẹ̀ lọ́wọ́ protest. Tá a bá fẹ́ jáde protest a máa ṣe rally ni, tá a bá dẹ̀ ṣe rally peaceful rally a máa support a fẹ́ fún ìjọba. Now look at it, wọ́n ti ń pariwo orúkọ Putin sí. Ṣe ikú wọn mọ̀kàn tí wọ́n ń ṣe the same thing tó ṣẹlẹ̀ ní Niger Republic òun ló fẹ́ kó ṣẹlẹ̀ báyìí nísìnyí. Èmi dẹ̀ ń gba ẹnu gbogbo àwa ọmọdé sọ̀rọ̀, gbogbo àwa ọmọ Yorùbá mò ń gbẹnu wa sọ̀rọ̀. Ẹ wo àmì recognize ẹ̀, a jẹ́ pé ẹ ti fi ọwọ́ ara yín fi Yorùbá lẹ̀ ká máa lọ nìyẹn. Torí àwọn àgọ́kọ̀ ẹrú ti sú wa. Ẹ jẹ́ tún fi fídíò kan wọ̀nyí. Mo fẹ́ play fídíò tí gọ́vnà yìí sọ fún yín kẹ́gbọ́ kẹ́lẹ̀ bọ̀ pé àwọn Fúlàní wọ́n mọ ohun tí wọ́n ń ṣe bàjẹ́bàjẹ́, wọ́n mọ ohun tí wọ́n ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa sọ pé Fúlàní ọ̀gbọ́n, àwọn ọ̀gbọ́n wọ́n ṣe kí ni. Gbogbo nǹkan tí ẹni táwọn ọ̀dọ́ wọn ń sọ yẹn, sáwọn ọ̀dọ́ yẹn lẹ fi pé wọ́n ń sọ ni. Àwọn àgbààgbà wọn, àwọn kàbá wọn tó ń fìnáǹsì wọn, àwọn ni wọ́n sọ̀rọ̀ yẹn sí wọn lẹ́nu. Torí most of those youth are not educated ní ilẹ̀ Haúsá. Ọ̀pọ̀lọpọ̀ wọn àlùmájírì ló pọ̀ nù wọn. Àkàwọn tí wọ́n ṣàlùmájírì wọn ò pọ̀. Àwọn tó dẹ̀ wà títì tí wọn kọ kú lọ ń pariwo pé kí ológun gbàjọba. Ó kèwèrè lẹ́pẹ̀ àwọn ọmọ Yorùbá bì. Ìjọba tí ẹ̀ní kọ́ gbàgbà tí Buhari wà ń bẹ̀. Ó ṣe nípa sọ fún ẹ̀yin ọmọ Yorùbá, a sọ fún yín wípé ọ̀pọ̀ eré ò sọ̀rọ̀ pé Yorùbá ló wà ń bẹ̀, eré ò sọ̀rọ̀ pé nìkan ló wà ń bẹ̀. Ìlú fún ara ẹ̀ gangan ló ní problem tọ́ni láti túntò. Kò dẹ̀ sátúntò tá a fẹ́ túntò tó kọjá wípé ká túká, kóníkálùkù wà láyé ẹ̀, kóníkálùkù padà sáyé ẹ̀. Ayé wa dẹ̀ ní pé ká padà ká dá dúró as a sovereign nation. Orílẹ̀-èdè nílẹ̀ Yorùbá, Ìgbò, Yorùbá, Haúsá kì í ṣe nǹkan kan náà. We don't have anything in common. Kò sí nǹkan kan wọ́n tilẹ̀ wù kó kéré mọ́, kò sí nǹkan kan tó dá wà pọ̀. Ọlọ́run pín wa, Ọlọ́run fomi pín wa, Ọlọ́run fi oríṣiríṣi nǹkan tó yẹ pé ó fi pín wa ká lè mọ̀ pé tẹ́rìtì oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Now wọ́n ti ń ná fúlàgì kìíní sókè báyìí nísìnyí. Ẹ̀yin àgbààgbà Yorùbá ṣe rí ibi tọ́rọ̀ yìí lọ, ṣe rí ibi tọ́rọ̀ yìí lọ báyìí, ṣe rí ibi tó ń lọ. Ó dà àwa bí àwa ṣe máa dákẹ́ lélẹ̀ kó ní sọ anything. Mo fẹ́ pílẹ̀ ọ̀rọ̀ yẹn fún yín, ó yẹ wò. We are here in Mongono town north or Mongono local government area of Borno State, mainly to do two functions. One is the distribution of food items that were provided to the government of Borno State by the federal government for onward distribution to the deserving communities. 20 trucks of rice were given to the government of Borno State by the federal government. And this morning, we are here to distribute all the quantum that was given to us by the federal government to this very important community. In addition to this, we are also here to distribute seeds. We are now in a rainy season. People don't have the capacity to procure farm inputs, and we are here to distribute cowpea seeds to the farmers of Mongono town or Mongono local government area of Borno State. In addition to this one, federal government has also provided 90 trucks of fertilizer for onward distribution to farmers of Borno State free of charge. I want to acknowledge the receipt of the 90,000 trucks of fertilizer
as well as 20 trucks of rice from the federal government of Nigeria. And you have to bear witness that all these properties are being distributed to the deserving communities in Borno State. This is the main reason why we are here. In addition to this one, Borno State government has also decided to provide 10,000 naira cash to about 45,000 women beneficiaries, as well as a raffle to all of them. On behalf of the government and people of Borno State, I want to sincerely appreciate the support of the federal government. This is not the first time Borno State government is receiving support from the federal government in terms of palliatives. I think it is a continuous process. They have done their best, while the state government will complement the effort of the federal government are here to complement the efforts of the state government. And I think they are doing very well. But most importantly, you know, Borno State is one of the states that was severely affected by the insurgency. Borno State has the largest number of IDPs in the country. And as a result of this, we decided to continue with the distribution of palliatives. What we are doing is trying to support the community so that they can engage in their agricultural activities. So gradually we are exiting from the distribution of food items. The quantum that we receive is not quite enough, but we are receiving funding from the federal government, and this is our responsibility. They have done their best, and we shall continue to support this community. 10,000 naira each and a raffle from Borno State government. While we have 35,000 male heads of household that have received food items that were donated by the federal government of Nigeria, 25 kg bag of rice. ṣáà náà ti now ẹ ti gbọ́ àwọn nǹkan tí wọ́n sọ kẹ wo adúrú nǹkan tó ṣe fáwọn èèyàn wọn kí làwọn èèyàn ti wá ṣe fún wa nílẹ̀ Yorùbá kò ṣe pé ìjọba ò ní kọ́ fún wa wọ́n ní kọ́ fún wa ṣé ẹ máa wo àwọn wà tẹ́ ń wí kò ní tírígà àwọn ọmọ tẹ́lẹ̀ ń pa à ń sọ fún èèyàn wa àwọn Fúlàní ni wọ́n ní Nàìjíríà ilé baba tiwa nílẹ̀ Yorùbá àwa la máa protect heritage wa ṣẹ́yìn náà rí àwọn northerners wọ́n kó àwọn ọmọ wọn wọ́n ń tì wọ́n síta wọ́n ń sọ hashtag tó máa lò fún wọn wọ́n ń sọ oríṣiríṣi wọ́n ń ṣe several things bọ̀ ẹ̀yìn àgbàgbà tí wàá lẹ̀ Yorùbá tó ẹ kẹ́yìn sowọ́pọ̀ pẹ̀lú wa kójú má tí àwọn ọmọ ojú òde yìí tí wà láéláé tó ẹ kẹ́ sowọ́pọ̀ pẹ̀lú wa ẹ̀yin ṣiṣẹ́ against wa ẹ̀yin ṣiṣẹ́ against wa ṣèbí máa kọ́ ni mo play voice note ẹ̀ fún yín láàárọ̀ yìí national president Sọ̀lúdẹ̀rọ̀ security hunter ọba Núrẹ́nì Akíntọ́lá ẹgbẹ́rọ̀ tí àwọn yẹn náà ń sọ tí wọ́n jẹ́ olóyè ẹ̀ṣọ́ ṣáàlì sọ́pọ̀ ọmọ Yorùbá ni wọ́n national president Sọ̀lúdẹ̀rọ̀ kọ́ máa sọ pé òfin wà ń lù pé Sunday Igboho lẹ́tọ̀ọ́ láti wọnú gbọ́dọ̀ lé Fúlàní wọn lẹ́tọ̀ọ́ ẹ̀ péjọba wà ń lù kìnnìkan ẹ pẹ̀lẹ́ bàbá ìjọba kí ló máa ń ṣe àwa Yorùbá gan-an ṣẹ́yìn èèyàn ti gbọ́ voice note yẹn ṣá àbí kí n tún play fún yín ó mà ṣe o Ọlọ́run akúkú ṣàánú àwa Yorùbá Ọlọ́run ṣàánú wa ó dá mi lójú pé gbogbo ilẹ̀ ti rí fídíò yẹn wọ́n ń pariwo pé kólógún wá gbàjọba ṣe é pé ṣàwọn bàbá wọn ni ẹ bá wa pín ẹ jẹ́ kí gbogbo èèyàn wà àtàlát anytime lẹ́kọ̀ọ́ lè gbọ́ pọ́kẹ́ pààrà anytime ni ẹ lè gbọ́ pẹ̀lú nǹkan tó ń lọ yìí tó bá dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ Yorùbá ò ní recognize yín ẹ̀yà máa gúdù wọn lẹ̀ Ìgbò àti ilẹ̀ Haúsá ni pẹ̀lú ògo Ọlọ́run ó dáa kéèyàn kú bí àkànní ju kéèyàn kú bí ewúrẹ́ lọ. Yorùbá nation no going back, no going back. A ní recognize ẹni ìjọba tí ó bá ti wà democratic, a ní recognize
yes ní recognize ẹ̀ wọ́n gbà wọn gbà kò ní ọ̀kan tó dá fún mi ṣùgbọ́n Yorùbá nation táwa gbé dání ẹ̀sẹ̀ ló bo ìbà ẹ bá mi pín sí gbòòrò ayé fẹ́yìn tẹ́ bá ní polówó ọjà àbí tẹ́ bá ní ní ìsìtẹ́ bá wa sọ kẹ́pẹ́ mi sórí +229 5779 +229 5774 7970 +229 5774 7970 WhatsApp òyìn ìlú àdúgbò àpòlùgbò ìdàlẹ̀ kò ní jù bẹ́ẹ̀ lọ ṣe é pé ṣókì ni kẹ bá wa dà sí gbòòrò ayé. kó máa bàyà láì tó fi ń jà láláì dẹ́kun tán ń dá ẹlẹ́kun tó gbọ́ ó ní pé orúkọ ìpìlẹ̀ yín ti jọ yàtọ̀. tí mi bá pàdé àbúrò mi tí kì bá ṣe wípé bóyá ìyá ti pa á pọ̀ àbí àtijọ́ súnmọ́ ara tó pé bí àwọn tí ìrìn àjò mi ìwálé wọn àbí mo wá mi gbọ̀n tá a bá pàdé tá à ń jàjà àìkú ọmọ nulẹ̀ wa ni yóò máa lóun jẹ́ Ayọ̀délé yóò ní òun jẹ́ Múyìwá mi ní mọ̀ wípé àbíkọ́ kóun jẹ́ Emmanuel fàpẹ̀rẹ̀ ọjọ́ bí orúkọ tuntun á sì máa bára wa jà ilé kan náà ti bí wa á ti rìnrìn àjò lọ sí Ìbàdàn àwọn ìdílé wa ní ìdílé wa ní ilé Adébísí nídìí èèyàn pọ̀ bẹ́ẹ̀ mo sì gbé pẹ̀lú fún ọdún 6 pẹ̀lú bọ̀dá kan a sì sọ̀rọ̀ débẹ̀ rí wípé àwọn náà tán mọ́ ilé Adébísí nídìí kan nígbà tí mo kúrò lọ́dọ̀ bọ̀dá mo gbọ́dọ̀ rẹ̀ fọdún 6 ni o wọ́n ń sọ̀rọ̀ pé sọ̀rọ̀ ọjọ́ kan wọ́n dárúkọ ilé Adébísí nídìí kan àmì ọ̀tútù mo ní mo ti wá pẹ̀lú yín ẹ̀sọ́ débẹ̀ yìí ó ní báwo ṣe jẹ́ mo ní bàbá mi sọ fún mi wípé àwa náà tan mọ́lé náà níjọ́ náà mo pinnu pé kò sí nǹkan tí ọmọ Yorùbá lè ṣe fún mi ní Ìbàdàn mo wá padà ń béèrè àwọn orúkọ nìsín kí ni ìtumọ̀ Muftau ọ̀pọ̀lọpọ̀ orúkọ òkèèrè wà tẹ̀yìn ya wá ń sọ ọmọ tínú yín dùn ṣùgbọ́n ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ Muftau tó má sọ̀tọ̀ Muftau fún yín nígbà táwọn èèyàn béèrè béèrè àwọn bàbá tán gbé ẹ̀sìn fún wọn béèrè béèrè ẹ kàn gba ẹ̀sìn ẹ gba orúkọ àwọn ọmọ ti dé ló dáfẹ́ béèrè ìbéèrè òbí wa a ti rí i pé nǹkan tó sọ lórí yín kò ṣe é yí padà mọ́ ṣùgbọ́n ti wá rọrùn láti yí ẹ má jẹ́ ká ba ògo ọ̀la wa jẹ́ mọ́ àwọn ọmọ ìyá méjì ti di ọ̀tá nítorí ẹ̀sìn wọ́n ti ń para wọn nítorí ẹ̀sìn kìrìsìtẹ́nì ò fẹ́ fẹ́ mùsùlùmí mọ́ mùsùlùmí ò fẹ́ fẹ́ kìrìsìtẹ́nì mọ́ tá a bá wí tán ẹ sọ pé ẹ rí Ọlọ́run ẹ rí nǹkan kan o gbogbo ẹnikẹ́ni tí ọmọ nìyẹn bá ti sọnù kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí wípé ànábì kan ti ṣe kíní kan irọ́ ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ní ànábì kan Ábúráhámù tó ń pè ní Ibrahim òun ni ó ṣe ìpìlẹ̀ àwọn ní ìpìlẹ̀ kìrìsìtẹ́nì àti mùsùlùmí òun ló fẹ́ ìyàwó kan tí tó fi ọmọ ọ̀dọ̀ ọmọ ìyàwó òun náà kọ́ Káàbà ọmọ ìyálé tó jọmọ Séérà òun náà kọ́ Jerusalem ṣẹ́rí pọ̀ mọ̀ bákan nìyẹn àwọn àáfàá bíbá yìí àti pásọ̀ bíbá yìí sì ń ya wèrè nítorí àwọn ọmọ ìyá kan wọ́n ti fi orúkọ dàwádú tí mùsùlùmí wọn fẹ́ fẹ́ kìrìsìtẹ́nì a ní tó àwọn fò ní yí orúkọ rẹ padà a ní fi ọ ẹ wà á yí padà bó o bá yí tó bá ń ṣẹ̀sìn rẹ kò tún nǹkan kò mú nǹkan kan dání inú kìrìsìtẹ́nì ló ti jáde kìrìsìtẹ́nì àti mùsùlùmí nǹkan kan náà ni ẹ lọ wo ìtàn báíbù náà tó kọ Kùránì ó ti lọ́dọ́gọ́rùn ọdún méjì ìtàn ayé wọn náà kọ sínú rẹ̀ inú bíbélì náà ti kọ Kùránì gbogbo nǹkan lọ abẹ wọn kàn yọ àwọn orúkọ padà ní tẹ bá rí máa parí nìsín káàkiri tó tọrọ tẹ bá rí Emmanuel wọn rí nínú ti mùsùlùmí náà tẹ bá rí Isiaka Isaac Isiaka Abrahamu Ibrahim Joseph Yusuf àwọn agbára wa síra wa àti ẹkùnrin wa pé now ní tó máa Farouk tó wà bẹ bàbá mi fún mi àjọ yanjú àwọn ọ̀rọ̀ kan mo ní orúkọ tẹ ẹ fún àwà pàápàá jù tẹ sọ mí ìsàyè ìfẹsà ìgbìmọ̀ ẹ sọ mí lórúkọ kan jọ kan kí lórúkọ tẹ sọ mí ẹ sọ pé rẹmi lẹkùn kò síbi tẹ ẹ ti dárúkọ Yorùbá kò tó lè fi Yorùbá òsì ṣùgbọ́n torí orúkọ tá à ń jẹ yìí ọmọ Yorùbá ń dààmú tẹ ẹ bá dé ìta ọmọ Yorùbá ń fòrò mo dúpẹ́ dáàbò torí Ọlọ́run ọmọ Yorùbá ń fòrò ẹ jọ torí Ọlọ́run Farouk kan fún àyè mo ní bàbá mi kí ni orúkọ Farouk tẹ fún wa Muftau kọ́kọ́rọ́ ló ń jẹlẹ Ajara òkúta Mistura àti ló fi ń wọ nǹkan wọ́n sọ ọlọ́mọ orúkọ dáadáa rí pé ègún ti dé ni ọmọ Yorùbá ọmọ aládé ń dààmú gbogbo òdílé Yorùbá ọmọ aládé ni wá ọ̀rẹ́ tó fẹ́ sòótọ́ mọ́ tí kìí sẹ́wọ́n fẹ́ sòótọ́ yóò máa bẹ̀rù mùsùlùmí tí mùsùlùmí fẹ́ sọ̀rọ̀ yóò máa bẹ̀rù kìrìsìtẹ́nì ẹ wá ń pín wa mọ́wọ́ ẹ jẹ́ ká ń ra lọ́mọ ìyá Emmanuel tefanisi wọ́n wà túmọ̀ kí ni túmọ̀ Emmanuel mo ti béèrè túmọ̀
Fàrú bọ́n bá ń sọ wọn ní ìrìtì wọn kan sọ wọ́n ní àfà kan ti jẹ́ bẹ́ẹ̀ rí ẹni tó jẹ́ bẹ́ẹ̀ ìran tó jẹ́ bẹ́ẹ̀ rí ẹ̀ mọ̀ tán fi sọ ni gbogbo ìran pátá ló ń bọ òòṣà bí sí yìí wọn kó mẹ́ tọ́wọ́ pé wọ́n ń bọ òòṣà wọ́n ń sin ojú bọba wọ́n ń sin àwọn tọ́tọ̀ ẹsẹ̀ wọn wá sáyé mo ti gbọ́ yìí sà àti Jerusalem ni o àti kíní kan ni òfin kẹ́kẹ́ náà ni now Emmanuel ìtumọ̀ Emmanuel ni pé ẹni tó ń sin Ọlọ́run. God is with us. God is with us. Now, why can't we give the name in Yoruba language to our children? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ ṣé mo dúpẹ́, mo ti parí. Lọ́dàdì, ẹ bá wa sọ, ìfẹ́ ò sí mọ́ láàrin ọmọ aládé o, ọmọ aládé ni ọgbọ Yorùbá. Ẹ fi ìfẹ́ sí àárín wa, mo dúpẹ́ sọ tó látẹ̀kan, sọ pé tó ń sọ pé ẹ fi ìfẹ́. Àwọn Yorùbá ò ní ti ara wọn mọ́ o, ibi tá a ti rí àti jọ ń jẹ àmàlà àtẹ́jọ́ àtẹ́jọ́ kí ya bí ní kí lójoojúmọ́. Wọn ò ní ti ara wọn o, gbogbo pé tí wàá sì ti nífẹ̀ẹ́ kò lè bọ́ọ̀lù pàdé pẹ̀lú ìṣòro. Tọ́, kò ní bẹ́ẹ̀ lọ, ẹ ṣàlùfẹ́.